Àkójúmọ́ mọ̀ níbi yòówù kẹ́ ti ní àǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa ní orí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń gbálẹ̀ gbàtà tá a ti ń ṣe bẹ́ẹ̀ kó ìròyìn jọ ní àkójọpọ̀ láti wá máa fi tó ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ìkànnì yín létí pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé mo lójú tẹ fún ọ̀wá ojú náà ò ní fọ etí tẹ fi ń gbọ́ wa etí náà kò ní di atún ti lọ báyìí atún ti bọ̀ lákọ̀tún àti ṣàkójọpọ̀ àwọn ìròyìn tó lákàkì àwọn ìròyìn tó ń kọ mi lóminú àtàwọn ìròyìn tí ń ṣe ní àkín awù orúkọ oníròyìn yín kò lè yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ṣáájú ká tó máa bọ́ sínú agbami inú ìròyìn náà ẹja pẹ̀kẹ́lú àwọn kókó tí ń bẹ nínú ìròyìn fún tásìkò yìí. ọkọ mi kì í ṣe olójú kòkòrò níṣe ló ń ṣiṣẹ́ takuntakun fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà ìyàwó Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí di mímọ̀. Ìfúnpínpín inú ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ló ń ṣe ìkúnlọ́wọ́ àti ìgbélárugẹ fún àrùn ọpọlọ tó ti ń pọ̀ sí i láwùjọ àwọn ọmọnìyàn lórílẹ̀-èdè Nàìjíríà Peter Obi ló sọ èyí di mímọ̀. Ẹgbẹ́ òṣèlú NNPP ti rawọ́ ẹ̀bẹ̀ sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wá ojútùú sí ìṣòro ọ̀wọ́n gógó epo bẹntiró èyí tó ti gbéra sọ báyìí. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ Anambra ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí àwọn oníròyìn eré ìdárayá mẹ́fà kan nínú àwọn mọ́kànlá tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ ọ̀hún. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Kano ló ti ṣe bẹ́ẹ̀ rán arákùnrin kan lẹ́wọ̀n ọdún 15 gbáko látàrí ẹ̀sùn ìpànìyàn èyí tí wọ́n fi kàn án. Àlàyé mi rèé lórí bí mo ṣe bẹ́ẹ̀ fipá bá ọmọ ọdún 16 láṣepọ̀ tí mo sì tún jù ú sínú kànga láti má jẹ́ kí àṣírí ìwà burúkú tí mo wù yìí kó tú. Usman Mohammed ló sọ èyí kì í ṣe àyànfẹ́ Elédùmarè. Ìròyìn ti Yorùbá Nation á ní ìkéde pàtàkì fún wa tó bá tásìkò tá yóò máa fi léde. Nínú ìròyìn ti Biafra báyìí ikọ̀ IPOB ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún líle ránṣẹ́ sí àwọn sẹ́nítọ̀ méjì kan láti ìpínlẹ̀ káàkiri ilẹ̀ Ìgbò wípé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n gba Tinubu láàyè láti wá dá ọgbà ńlá àwọn àlìmọ́jìrì kalẹ̀ ní ilẹ̀ Ìgbò náà níṣe ni àwọn yóò fojú wọn rí pọ̀npọ̀nàyàn. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Ọkọ mi kì í ṣe olójú kòkòrò ẹ̀dá bẹ́ẹ̀ ni ń ṣe ló ń ṣiṣẹ́ takuntakun fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà ìyàwó Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà yún ìyàwó Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúrẹ̀mí Tinubu ló ti sọ ọ̀rọ̀ tó sì ti sọ àsọyàn láti fọ ọkọ rẹ̀ àti ara rẹ̀ mọ́ kúrò nínú àhesọ̀rọ̀ àti orúkọ burúkú tí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu níṣe ni ìyàwó Ààrẹ ni ó fohùn léde lásìkò tó ṣe àbẹ̀wò sí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ èyún Ọba Adéyẹyè Ògúnwùsì níbi ètò ìfilọ́lẹ̀ ojú òpópónà àti ilé ìgbafẹ́ yún pavilion èyí tí wọ́n fi sọrí ìyàwó Ààrẹ náà ní iléèwé gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà ní ìlú Ilé Ifẹ̀ lásìkò tí ìyàwó Ààrẹ ṣe àbẹ̀wò náà tó sì ń sọ̀rọ̀ ó fi ọ̀rọ̀ náà léde wípé ọkọ mi kì í ṣe olójú kòkòrò bẹ́ẹ̀ ni ó ń ṣiṣẹ́ takuntakun fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ìyàwó Ààrẹ sọ di mímọ̀ wípé ohun tí a ní ó ti tó wa tẹ́lẹ̀ ṣáájú ká tó bọ́ sórí ipò ààrẹ ó ní kì í ṣe owó àbí dúkìá kankan ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló torí rẹ̀ di ààrẹ orílẹ̀-èdè yìí bí kì í ṣe wípé wọ́n fẹ́ ṣe àtúnṣe àti àfọ̀mọ́ orílẹ̀-èdè Nàìjíríà kó lè mọ́ dáadáa. Ó sọ di mímọ̀ wípé gbogbo ìgbésẹ̀ tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń gbé lọ́wọ́ báyìí ẹ̀yin sáṣẹ sùúrù níṣe ni ohun gbogbo yóò padà bọ̀ sípò láìpẹ́ yìí kò ṣàì mẹ́nuba owó ìrànwọ́ epo èyí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ṣe bẹ́ẹ̀ tó ti yọ kúrò ó ní yíyọ owó ìrànwọ́ epo yìí kò tí ì lè yé yín dáadáa báyìí ó ní ṣùgbọ́n nígbà tá a bá máa fi rí nǹkan bíi ọdún méjì sásìkò yìí níṣe ni gbogbo nǹkan yóò ti máa lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀ bákan náà ni ìyàwó Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀hún ló tún ṣe bẹ́ẹ̀ tó gba àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga náà
ní ìmọ̀ràn wípé gbogbo àǹfààní tẹ́ bá ti rí tó yọjú báyìí láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ẹ má tẹ̀tẹ̀rẹ̀ ẹ má sùnlé ẹ sì má gọṣẹ́ yẹ̀ rárá, níṣe ni kẹ́ ẹ gbà mú kó sì ṣe àǹfààní fún yín. Nínú ọ̀rọ̀ tó tẹ̀síwájú ó sọ dímọ̀ wípé kẹ́ ẹ fi lè mọ̀ wípé ìṣèjọba ọkọ̀ òun tó ń lọ lọ́wọ́ báyìí ó fẹ́ràn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, òun ló tún fi ṣe àgbékalẹ̀ ètò kan fún àwọn akẹ́kọ̀ọ́ nínú ètò ti sọ dímọ̀ wípé owó yíyá àwọn akẹ́kọ̀ọ́ òun ló ti rọrùn wọ̀kùwọ̀kù báyìí. Wọ́n ní akẹ́kọ̀ọ́ tó bá ní ìpèníjà láti rí owó iléèwé rẹ̀ san níṣe ni kó má tẹ́tí kó yá owó ìrànwọ́ èyí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe àgbékalẹ̀ rẹ̀ náà kó sì máa jẹ́ àǹfààní fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga náà. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ ó ní kò sóúnjẹ fún ẹni tó bá ya ọ̀lẹ o, níṣe ló yẹ kí gbogbo yín kẹ́ ẹ mójútó iṣẹ́ apá yín àti àǹfààní tẹ́ bá rí báyìí kẹ́ ẹ má ṣe ìmẹ́lẹ́. Ó ní bí ààrẹ ṣe ń ṣiṣẹ́ takuntakun yìí ohun tí àwa náà ta lè fi ṣe àtìlẹ́yìn àti ṣe ègbè fún iṣẹ́ takuntakun tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe, òun náà ní ká múra ṣiṣẹ́ wa, òun ní ká mọ́ yọ̀lẹ ká lè rí oore tó pọ̀ jẹ nínú ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀hún. Ìfúnpinpin inú ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu olóńṣe ìkúnlọ́wọ́ àti ìgbélárugẹ fún àrùn ọpọlọ tó fi ń pọ̀ sí ní ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó ti fìgbà kan jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party èyún LP tọdún 2023 Peter Obi olóṣọ èyí di mímọ̀. Peter Obi ló fi sójú òpó ayélujára X rẹ̀ ní àná òde yìí tí ń ṣe ọjọ́ 10 inú oṣù kẹwàá ọdún tá a wà yìí lásìkò tó já sí wípé wọ́n ń ṣe ayẹyẹ World Mental Health Day káàkiri orílẹ̀ àgbáyé. Ńṣe ni Peter Obi náà ó dá sí ọ̀rọ̀ náà tó sì takòtó ọ̀rọ̀ ọ̀hún sí ìṣèjọba tó wà lóde yìí. Ó ní ìfúnpinpin tó ń bẹ lóde ó ní ṣe àkóbá ọ̀pọ̀lọpọ̀ fún àwọn ènìyàn tí wọ́n fi ní ọdẹ orí àti pé tí orí ẹlòmíì kò fi ṣiṣẹ́ geere bó ṣe yẹ kó ṣiṣẹ́. Ó ní ẹ jẹ́ ká wò báyìí sí ẹni tó ní ìpèníjà àìríjẹ àìrímu tí kò sí owó lọ́wọ́ rẹ̀ tí epo tún wá di ọ̀wọ́n gógó tí kò rí owó lọ bí ibi iṣẹ́ òòjọ́ rẹ̀. Ó ní sẹ́rù pé kò ní ìjákulẹ̀ ọkàn láti bẹ̀ yóò sì máa ronú títí tí ọpọlọ rẹ̀ tí ó fi máa ṣiṣẹ́ kíṣẹ́. Ó ní èyí ló fà á tó fi já sí wípé àgbáríjọ àjọ tó ń rí ṣètò ìlera ilẹ̀ yìí ó ní wọ́n ti sọ di mímọ̀ wípé kò dín ní mílíọ̀nù 40 sí 60 mílíọ̀nù ènìyàn tó já sí wípé wọ́n ní àìsàn ọpọlọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní kò sí ní rí bẹ́ẹ̀ nígbà tó ṣe wípé ìjọba tó wà lóde yìí ó ní ó ń fi ojoojúmọ́ dá wàhálà sílẹ̀ sí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lọ́rùn tó já sí wípé kò sówó kò sóúnjẹ gbogbo ẹ̀ ló le koko. Ó ní kílẹ̀ rò wípé yóò padà ṣẹlẹ̀ ju kí àwọn ènìyàn kí wọ́n máa ní àìsàn ọpọlọ náà kí wọ́n máa ní lọ. Èmi kọ́ mo sọ èyí o, Peter Obi ló fi sójú òpó X rẹ̀ lánàá òde yìí. Ẹgbẹ́ òṣèlú NNPP ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ rawọ́ ẹ̀bẹ̀ sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wá ojútùú sí ìṣòro ọ̀wọ́n gógó epo bẹntiró tó ń lọ lọ́wọ́ yìí. Ìkànkan nínú ẹgbẹ́ òṣèlú New Nigeria People Party NNPP èyún Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó olóṣọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lánàá òde yìí nígbà tí ó ń fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ìṣèjọba tó wà lóde yìí pẹ̀lú bí epo bẹntiró bó ṣe di ọ̀wọ́n gógó. Olúfẹ́mi sọ di mímọ̀ wípé àwọn arawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti tètè gbé ìgbésẹ̀ kí wọ́n sì má kọtí ọgbọ́n yìí sí ẹkún tí mẹ̀kúnnù tí wọ́n ń sun sí wọn lọ́rùn pẹ̀lú bí epo bẹntiró bó ṣe di ohun tó di ọ̀wọ́n gógó báyìí. Olúfẹ́mi Àjàdí ní epo bẹntiró ó ní gbogbo wa lágbára lé jùlọ lórílẹ̀‐èdè yìí. Ó ní bí ó tún ṣe wá wọ́n sí yìí níṣe ni gbogbo nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà yóò tún ti ṣe wọ́n sí pàápàá jùlọ nípa tó ní ṣe pẹ̀lú jíjẹ àti mímu gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ta ni kò ṣàìmọ̀ wípé epo bẹntiró ni gbogbo wa rọ̀gbọ̀kùlé tó já sí wípé bá lọ bá bọ̀ orí epo bẹntiró yìí ni à ń kó ìṣòro wálé lórí. Ó ní gbogbo àwọn tó jẹ́ òṣìṣẹ́ níṣe ni wọn kò tó ẹrú báyìí tí wọ́n lọ sí ẹnu iṣẹ́ wọn déédéé mọ́ látàrí epo bẹntiró tó ti ṣe bẹ́ẹ̀ tó ti wọ́n sí. Ó ní gbogbo àwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ oṣù tí wọ́n gba owó oṣù ó ní owó náà kò tó wọn ná torí pé ọ̀pọ̀lọpọ̀ owó ó ní wọ́n ti ná sórí epo bẹntiró ní lílọ àti bíbọ̀ wọn.
Olúfẹ́mi Àjàdí wá ní àwọn rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ lábẹ́ àṣẹ àti olùdarí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó tún jẹ́ mínísítà fún ọ̀rọ̀ epo bẹntiró lórílẹ̀‐èdè Nàìjíríà wípé kí wọ́n má fi ojú ẹrẹ̀ẹ̀rẹ̀ kán sì má kọtí ọ̀gbọ̀nyìn sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nípa ọ̀wọ́n gógó epo yìí torí pé ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá níbi ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà. Àjọ ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ Anambra ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dóòlà ènìyàn tó jẹ́ oníròyìn eré ìdárayá mẹ́fà kan nínú àwọn mọ́kànlá èyí tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe ń tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú bí àjọ ẹ̀ṣọ́ aláàbò èyàn Joint Security Forces ti ìpínlẹ̀ Anambra wọ́n ṣe bẹ́ẹ̀ gba ènìyàn mẹ́fà sílẹ̀ nínú àwọn akọ̀ròyìn eré ìdárayá tí wọ́n jẹ́ mọ́kànlá nínú èyí tí wọ́n jí gbé ní olúùlú ìpínlẹ̀ Anambra tí ń ṣe Uyo lásìkò tí wọ́n ń bọ̀ láti ìpínlẹ̀ Èkó. Ìròyìn náà ó ń tẹ̀ wá lọ́wọ́ nínú èyí tí wọ́n ti ṣe ní àlàyé wípé àwọn oníròyìn ọ̀hún tí wọ́n jẹ́ ti eré ìdárayá ni wọ́n fẹ́ lọ ṣe àkásílẹ̀ eré ìfẹsẹ̀wọnsẹ̀ ife ẹ̀yẹ ilẹ̀ Áfíríkà èyí tí wọ́n sọ wípé ó fẹ́ wáyé ní olúùlú ìpínlẹ̀ Anambra Uyo lẹ́nìí tó sì já sí wípé lọ́jọ́bọ̀ Wednesday èyí tí a lò tán yìí ní ọjọ́rú Wednesday èyí tí a lò tán yìí ó ní wọ́n lọ láti ìpínlẹ̀ Èkó lọ sí ìpínlẹ̀ Uyo nínú èyí tí wọ́n ní àwọn ajínigbé náà ti dá ọkọ̀ wọn dúró tán sì jí àwọn mọ́kànlá gbé àmọ́ ṣá o níṣe ni wọ́n ti dóòlà ẹ̀mí àwọn mẹ́fà báyìí nínú ìtasọdímọ̀ pé àwọn ń ṣiṣẹ́ takuntakun láti rí dájú wípé àwọn márùn-ún tó kù wọ́n padà bọ̀ wá sílé láyọ̀ àti àlàáfíà gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà èyí tó tún kú Nkega tó ṣe oní ní agbègbè tí wọ́n pè ní Ìseke ní ìjọba ìbílẹ̀ Ìhàlà ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí àwọn ajínigbé náà tí wọ́n ti palẹ̀ àwọn oníròyìn náà mọ́ ní ọjọ́bọ̀ Wednesday tí a lò tán yìí tó sì jáde pé lẹ́ni gangan ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí yóò wáyé ní àní ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles àti Mediterranean Night ti orílẹ̀-èdè Libya tí yóò máa wáyé tó sì já sí wípé àwọn ajínigbé náà wọ́n jí àwọn oníròyìn náà gbé wọgbó lọ. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Kano ti rán arákùnrin kan lẹ́wọ̀n ọdún 15 gbáko báyìí látàrí ẹ̀sùn ìpànìyàn èyí tí wọ́n fi kàn án ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbèfọ́ba láti mínísírì tó ń rí sí ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Kano èyàn Mahdi Aliyu bó ṣe sọ di mímọ̀ fún àwọn oníròyìn nígbà tí ó ń ṣe àlàyé ó sọ wípé Kasim Hussaini ó ní ọwọ́ bà ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù kẹwàá ọdún 2021 ní agbègbè tí wọ́n pè ní Airport Road ládojúkọ Eldorado Cinema ní ìjọba ìbílẹ̀ Nasarawa èyí ní ìpínlẹ̀ Kano nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé arákùnrin Kasim Hussain ó ní ó ṣekú pa ẹni tó jẹ́ ẹ̀ṣọ́ alábòójú pópó kan ìyún Tìjání Ádámù Gambo lásìkò tí arákùnrin tí ó di olóògbé Tìjání yìí tí wọ́n ní ó fẹ́ yẹ nọ́mbà ọkọ̀ rẹ̀ wò tó sì já sí wípé Hussein Kasimu ó ní ó tẹ iná mọ́lẹ̀ tó sì fi gba arákùnrin tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó Tìjání Ádámù Gambo yìí tó sì gbẹ̀mí ní ẹnu rẹ̀ ìyún ní ọdún 2021 láti gbà náà ó ní ẹjọ́ náà ti wà ní ilé ẹjọ́ nínú ètò já sí wípé lánàá òde yìí ó náà ni wọ́n fi orí okòó tí wọ́n fi sọ̀ọ́dúnrún lórí ìgbẹ́jọ́ ọ̀hún pẹ̀lú bí adájọ́ Mariam Sabo bó ṣe sọ di mímọ̀ wípé pẹ̀lú ẹ̀rí máa jẹ́ mi ìṣó tó wà ní iwájú ilé ẹjọ́ yìí àti àwọn ẹlẹ́rìí tó gbópọn tí wọ́n jẹ́rìí sí lórí ìkọlù tí arákùnrin Kasim Hussaini tó ṣe sí Tìjání yìí tó fi gbẹ̀mí rẹ̀ tó sì ti bẹ̀ rán lọ sí ọ̀run àrèmábọ̀ níṣe ni òun dá ẹjọ́ ẹ̀wọ̀n ọdún 15 gbáko fún un pẹ̀lú owó ìtanràn èyí tí ó máa jẹ́ 500,000 ó tún wáá fi kún pé bó bá wá kọ̀ tó tún rí owó ìtanràn náà san á jẹ́ wípé a fi ẹ̀wọ̀n ọdún 5 àfikún ọdún 15 rẹ̀ nù tí ó sì máa jẹ́ 20 ọdún gbáko èyí tí yóò lò nínú ọgbà ẹ̀wọ̀n pẹ̀lú bó ṣe ní ìgbésẹ̀ àti ọ̀ràn tí arákùnrin náà tó dá níṣe ni ó tako òfin ìpínlẹ̀ Kano náà. Àlàyé mi rèé lórí bí mo ṣe bẹ́ẹ̀ fipá bá ọmọ ọdún 16 láṣepọ̀ tí mo sì tún jù ú sínú kànga ní ìpínlẹ̀ Katsina
Usman Muhammed ló sọ èyí di mímọ̀. Mo ní kì í ṣe àyànfẹ́ Elédùmarè gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina ẹ̀yún Abubakar Sodiq tó ṣe. Ó sọ dímọ̀ wípé ọwọ́ tẹ Usman Muhammad lẹ́ni tó já sí wípé ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nígbà tí wọ́n fi páńpẹ́ òfin mú lẹ́yìn tí wọ́n ṣe ìwádìí èyí tó gbọ̀ngbọ̀n nínú ètò ti jẹ́wọ́ wípé lóòótọ́ àti lódodo ó ní òun fi ipá bá ọmọ ọdún mẹ́rìndínlógún kan ní àṣepọ̀ tó sì já sí wípé òun tún ju ọmọ náà sí inú kànga láti lè bo àṣírí ara rẹ̀ kúrò nínú ọwọ́ ìwà burúkú tí òun wù yìí gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ bàbá ọmọ náà èyí tó ṣe tó pe orúkọ ara rẹ̀ ní Abdullahi Sabitu. Ó sọ di mímọ̀ wípé ọmọ náà ni àwọn rán ní iṣẹ́ ní agbègbè tí wọ́n pè ní Ambassador Quarters ní Katsina tó sì já sí pé àsìkò tó yẹ kó padà wá sílé ní àwọn kò rí kó tó di pé àwọn ṣe ìgbésẹ̀ náà láti lè wá ìdí bí ihun tó ṣẹlẹ̀ sí ọmọdébìnrin ọ̀hún nígbà tí wọ́n kẹ́fìn Usman Muhammed tí wọ́n fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó sọ mímọ̀ pé ní ọjọ́ 27 nínú oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ó ní òun wu ìwà burúkú náà pẹ̀lú bí wọ́n ṣe yọ ọ̀bẹ sí ọmọdébìnrin ọ̀hún pé kó tẹ̀lé òun ká lọ tó sì mú lọ sí ilé àkọ́kù kan nínú ètò tí lọ fipá bá ọmọdébìnrin náà ní àṣepọ̀ tó sì tún ju ọmọ náà sínú kànga. Ó ní bí wọ́n ṣe ju ọmọ náà sínú kànga níṣe ni òun tún rọ òkúta lé lórí láti lè já sí wípé àṣírí ìwà burúkú tí òun wù òun ni yóò ṣe bẹ́ẹ̀ tí yóò bò kó tó wá di wípé wọ́n kẹ́fìn rẹ̀ tí wọ́n sì gba ọmọdébìnrin náà sílẹ̀ tó ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí ní ilé ìwòsàn. wàyí o Usman Muhammed ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina ti sọ ní mọ̀ pé yóò kọjú sílé ẹjọ́ báyìí lẹ́yìn tí àwọn bá ti ṣe ìwádìí àwọn tán. Ìròyìn ti Yorùbá Nation ẹ tẹ́tí sí ìkéde pàtàkì èyí tá a ní fún wa báyìí. Àtótó àrèrè èrò epo èrò ọ̀fà ẹ wá gbọ́ làbárí ẹnu mi. Ǹjẹ́ ti gbọ́ pé lọ́jọ́ 10 oṣù 10 ọdún tá a wà yìí ó ní ṣe dédé ayẹyẹ ọjọ́ ìbí olóyè ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho ṣà ẹkùn ọkọ̀ Fúlàní Ògbó Bàbádámì. Èyí ló wá fà á tí gbogbo àwọn àgbààgbà èèyàn jàǹkànjàǹkàn táwọn lókè òkun káàkiri orílẹ̀ àgbáyé tí wọ́n fi wá yan ọjọ́ 11 oṣù 10 ọdún tá a wà yìí láàyò láti máa fi ṣe àwẹ̀jẹwẹ̀mu ayẹyẹ ọjọ́ ìbí olóyè ọmọ Adéyẹmọ èyí tí yóò máa wáyé ní London Kensington 199 Holland Park Avenue London W11 4UL United Kingdom ní dédé agogo 7 alẹ́ ní títí di aago 12 òwúrọ̀ ọjọ́ kejì. bó bá wá dọjọ́ 12 oṣù 10 ìwọ́de tó lámìlaka ìyún tí ó tún máa wáyé ní London náà èyí tí Ọláyọmí Kóìkì tí ó máa ṣagbátẹrù rẹ̀. bẹ́ẹ̀ ni ọkọ̀ ti wà ńlẹ̀ fáwọn àgbàlagbà àti abarapá gbogbo èyí tí ó máa gbé wọn láti fi ṣe ìwọ́de náà. ẹ má gbàgbé ẹ jẹ́ ká fi sọ́kàn olùkéde àròlé bàbá 1010 TV wà. ẹ káàbọ̀ padà lábala ìròyìn ti Biafra Nation báyìí. Ikọ̀ IPOB ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún líle ránṣẹ́ sí àwọn sẹ́nítọ̀ tí wọ́n ń ṣojú ẹkùn ti ilẹ̀ Ìgbò ní ilé ìjọba àpapọ̀ ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá pẹ̀lú bọ́n ṣe ní tí wọ́n bá gba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láàyè láti gbé ọgbà àlìmọ́jìrì kankan wá sí ọ̀dọ̀ àwọn níṣe ni àwọn yóò fojú àwọn sẹ́nítọ̀ àti aṣòfin náà rí pọ̀npọ̀n náà yan. Ikọ̀ IPOB tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀ Biafra ìyún Indigenous People of Biafra lábẹ́ látẹnu ẹni tó jẹ́ alukoro wọn Emma Powerful òun ló sọ èyí di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tó tẹ̀ jáde nínú ètò tí ránṣẹ́ sí ẹni tó jẹ́ sẹ́nítọ̀ láti àríwá ìpínlẹ̀ Imo nínú ẹgbẹ́ òṣèlú APC ìyún Frank Mbezim tó ti kọ ọ̀rọ̀ náà sí tó sì ti ń fà á létí ìgbọràn wípé máa tẹ́tí kó máa gbọ́ ò tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ gba ìjọba tó wà lóde yìí láàyè láti wá dá iléeṣẹ́ kankan kalẹ̀
tó ní ṣe pẹ̀lú ti àwọn àlìmọ́jèrè àbí ti ọmọ ogun ilẹ̀ yìí kankan ní gbogbo ilẹ̀ Ìgbò. Níṣe ni àwọn fojú àwọn ènìyàn yìí bí pọ̀npọ̀n náà yan torí pé àwọn kò ní gbà kí ìjọba ilẹ̀ yìí kó dọ́gbọ́n ẹ̀wẹ́ àti ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́ yìí láti lè kó àwọn agbésùmọ̀mí aṣekúpani gẹ́gẹ́ bí àwọn Boko Haram àti Fúlàní darandaran tí wọ́n da gbogbo àwọn ilẹ̀ míì láàmú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ọgbọ́n ẹ̀wọ̀n tí wọ́n dá tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n gba ìjọba tó wà lóde yìí láàyè níṣẹ́ làwọn yóò fojú gbogbo wọn rí pọ̀npọ̀n náà yan ní ilẹ̀ Ìgbò náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín náà ní Àyànfẹ́ Elédùmarè. Títí di ìgbà tátún padà máa mú ìròyìn míì wá, ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì yìí. Bákan náà tẹ́ bá ní ọjà tẹ́ fẹ́ polówó, ìpolówó ọjà báyìí náà ní agúnmọ̀wò. Ẹgbọ́jà yín wá, á bá yín polówó rẹ̀, ajé ó sì bùgbàjẹ́ ní wàrà sísẹ́.